Abubakar àti Anna Muhammad àwọn akọni wọ́n wà nínú kòtò gáàrù Zauri gẹ́gẹ́ bàbá Mudiru ti wí ìmá jẹ́ kí àwa náà ó rí nígbàtí bàbá wọ́n jù wá nù pé ẹ lọ ìran kálukú tí wá ń lọ káàkiri tí ń wá ti ẹ̀ kí èyí tèmi rí èmi ọ̀sọ̀ ìwọ náà wá kí má mú yìí tó mú lọ́wọ́ òun lọ́wọ́ lọ́bò mí èyí tó mú lọ́wọ́ òun ti pẹ́ ó ti gbó bá ń ka kínú la ya'lamu illa Allah ta'ala ẹnìkan ọmọ àfọlọ́hun kam hiya a'dadul farabalẹ̀ èmi kí mo kọ́ inú tíra ni ìwọ náà yìí ní sọ tíra fún ọ àmọ́ wọ́n náà lọ lè wá wọ́n ti jù ọ́ nù wọ́n náà lè wá. kam hiya a'dadul muslimin mélòó ni ọ̀pọ̀ mùsùlùmí. alladhina qatalu li'adami imanihim alladhina qutilu li'adami imanihim àwọn tí wọ́n ti pa inú ìsìláàmù yìí torí wípé wọn gbàgbọ́ wípé Abubakar nípa Abubakar àtànábì wọn wà nínú kòtò àwọn tí wọ́n láwọn ọgbà pé àwọn ọgbà pé Abubakar àtànábì ni o tí wọ́n sì mú hújà lọ́wọ́ nígbà náà kódà láyé àwọn sàhábà kódà láyé àwọn tábíù àwọn tàbíì tí wọ́n ti pa wọn ẹni bá ti ní Abubakar àtànábì kọ́ ló wà nínú kòtò wọ́n sì pa irú ẹ̀ ní ṣẹlẹ̀ ń sin náà bí bàbá Mudiru Abubakar kọ́ ló wà nínú kòtò àtànábì ní sin òjì báwọn tí ẹ̀ múdà lọ́wọ́ wọ́n yọ ọ̀dẹ̀ ẹnu ọlọ́run lọ́wọ́ mọ iye ẹ̀dá tí wọ́n ti padà ìgbà náà. ó ní ó fún ma pé ìmọ̀ tó ti pẹ́ ni àwa láàárí ó ti wá rí náà nù máa lò ó torí ọba délẹ̀ lárúbáwá tán lárúbáwá gbé kí ó jì í tí bàbá wíwọn náà lọ́wọ́ padà wíwọn ni eléyìí náà ní jìnnà àmọ́ bí ọwọ́ àwọn oko etí lé lòún ro gbọ́n tẹ̀fsírì wọn mú tẹ̀fsírì ẹlòmíà wà fọmọ ẹ̀ ládìsí ọ̀yá máa kàákẹ́ máa tú ọkà dísì ọ̀hún kò rí tú kéwú àfà torí àwọn àjọba wọ́n pa àwọn mùsùlùmí pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan wọ́n fi àwọn sábàbí tó jẹ́ òótọ́ wọ́n pa á mọ́ àwọn èyí tó jẹ́ irọ́ ni wọ́n gbé sókè wọ́n wá fi ń pa àwọn èèyàn lọ. o ṣeun Àjájú bùn Yusuf Saqafi ọ̀pá ọ̀kan nù sàhábà ọlọ́run jọ dáa fún ọ̀pá sàábé 120,000 lòun nìkan pa nínú àwọn sàábì ànábì pẹ̀lú àwọn hujjaru àwọn nǹkan báyìí náà ni pé ànábì àti Abubakar kọ́ ló wà nínú kòtò lẹ́ni pa ànábì àti Abubakar kọ́ wà nínú kòtò Àjájú sì pa èèyàn 120,000. ó sì ti àwọn 33,000 ó ti wọ́n mọ́lé. وكان من جملة المقتولين على يديه inú àwọn tí Àjájú pa lérí ọ̀rọ̀ yìí الفقيه الزاهد òun ni wòlíì Faqihu Zahid olùráyé sátọ́ jẹ́ ẹni ìgbọ́ ọ̀gbọ́yé ẹ̀sìn Ọlọ́run Sa'id ibn Jubayr nínú àwọn sàábé ni torí pé Sa'id ibn Jubayr sọ wípé ànábì àti Abubakar kọ́ ló wà nínú kòtò Àjájú ni wọ́n bẹ́ẹ̀ lérí fún ọba ó sì lè wí bẹ́ẹ̀ wàlẹ́ àlùkùwà àdíìsì tí wọ́n ń wí yẹn káàbù bún kílẹ̀ ma káàbù àhbàr yẹ̀wúdí ni kó tó di mùsùlùmí àdíìsì ni káàbù àhbàr òun ló hun àdíìsì ń wá òun lọ wá fún àwọn mùsùlùmí pé ara àdíìsì yìí kan tó sọnù rí èyí wọn làwọn ń jà sí. وكان من جملة المقتولين على يديه الفقيه الزاهد سعيد بن جبير لهذا يجب أن نستغرب إذا اكتشفنا ọgbọ́dọ̀ pamọ́ fún wa ẹ má jẹ́ ọjọ́ yín lójú إذا اكتشفنا الآن tá a bá sí aṣọ lójú rẹ̀ nísìnyí. أن كل قضية wípé gbogbo àwọn ìdájọ́ هجرت èyí tí ń ṣẹlẹ̀ وحضور أبي بكر في الجاري tí ń sọ pé Abubakar àtànábì lọ́wọ́ àánú kòtò. ليس لها أساس من الصحة ليس لها أبواب من الصحة kò nípìlẹ̀ kò nítilẹ̀ kò lálàáfíà gbogbo ẹni bá ní Abubakar àtànábì ní bẹ́ẹ̀ nù kòtò làákàyè ń tọ̀ ń ní ọ̀ lálàáfíà torí pé làákàyè rẹ̀ etílé náà ní ti ń jẹ ọ̀wọ́nú bí àlàáfíà mímọ́ wà èyí tí káàbùlà àbárí gbé wá ní bẹ lọ́wọ́ rẹ̀ òun lọ lè gbé sínú àdéhùn Sahih Bukhari tí bàbá Mudiru ní ẹ̀yẹ gbogbo Sahih Bukhari wò nǹkan kí nǹkan pọ̀ ń bẹ
farabalẹ̀ ẹlòmíì ní bàbá ń bú Sàábé níbo wọ́n ti bú Sàábé Sàábé wo ni wọ́n bú sọ gbólóhùn tí bàbá Mudiru fi bú Sàábé ìwọ tó ọba lè sọ ọbẹ̀ inú Ramadan làwà yìí ó ní lábọ̀ dáadáa ibi tó bá ti bú sàhábà báwọn ṣe bú Sàábé èyàn ṣe ń ná mímọ̀ kó dogun lọ́dọ̀ tí wà níyà yìí kò sí tó jí ó díbẹ̀ kọjá wípé àwọn aláìmọ̀kan là ń pè láwọn àfá àwọn aláìmọ̀kan òun làwọn àfá sọ yìí pé laysa laha adhabu mina dhiha ọ̀rọ̀ pa Abubakar àtànábì ní bẹ́ẹ̀ nínú kòtò ọ̀rọ̀ yẹn ò lálàáfíà ẹni ó sọrú ọ̀rọ̀ nìgan tóun náà gbà wọlé bẹ́ẹ̀ ìmá rẹ̀ ò lálàáfíà ni. وأنها قضية مختلقة مختلقة ملفقة ọ̀rọ̀ wípé Abubakar àtànábì ní bẹ́ẹ̀ nínú kòtò wọ́n hún ni بل أكذوبا wallahi bal irọ́ tó gbé irọ́ pẹ̀lú ذلك لأنها تصطدم بالحقائق الموضوعية والروايات التاريخية وجاء في أصح كتب أهل العالم ibi gbogbo àwọn tírà àwọn àfà ما يثبت حقيقة أنه لم تنزل آية واحدة في القرآن ẹ̀wọ̀n kan àyà kan ọ̀sọ́ nínú Al-Qur'an تبدأ أبا بكر ẹ̀wọ̀n kan ẹmú tí mo fẹ́ wí lọ́wọ́ o kò sí àyà kan nínú Al-Qur'ani tó yin Abubakar rí أو أهله àbí kí àyà kan yin fámílì rẹ̀ nínú Qur'ani kò sí kí ni àdíìsì tẹ́ fi mọ̀ wípé àyà kan ò yin Abubakar àyà kan ò sì yin fámílì rẹ̀ kò yin ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni kò yin ìyàwó rẹ̀ rí kí ni àmì ìdánimọ̀ tẹ́ fi mọ̀ bẹ́ẹ̀. فقد ورد عن عائشة في صحيح البخاري ìyá ńlá wa Aisha ló gba ọ̀rọ̀ náà wá ìbẹ̀nu Sahih Bukhari o قولها Aisha sọ pé لم ينزل فينا قرآن lam yanzil fina Qur'an Aisha ní aya al-Qur'ani ẹyọ kan kò torí bàbá àwọn sọ̀kalẹ̀ kò sì torí òun sọ̀kalẹ̀ lam yanzil fina Qur'an aya kan ò torí òun sọ̀kalẹ̀ kò torí bàbá àwọn sọ̀kalẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ aya isihun ma fil gari tí wọ́n mú lọ́wọ́ òun tó bá yẹ pé Abubakar àti Ànábì ló bá wà ńbẹ̀ Aisha ò ní sọ wípé aya kan ò torí bàbá àwọn àti fámílì àwọn sọ̀kalẹ̀ rí Aisha ẹnu Sahih Bukhari lọ́wọ́ báńkà àwọn ibi táti rí صحيح البخاري ẹ̀rí mẹ́ تاريخ ابن الأثير والأغاني أغاني البداية والنهاية لابن كثير ẹlọ́lẹ̀ wúbẹ̀ ẹbà mẹ́ Aisha ní aya kan ò sọ̀kalẹ̀ nítorí bàbá àwọn rí wèlé tí ó sọ̀kalẹ̀ nítorí òun ẹ̀yìn sì ní aya ní sọ̀kalẹ̀ lórí Abubakar méjèèjì wọn fẹ́ kẹ́yìn onímọ̀ yanjú ọ̀sìn wọn fẹ́ kún wọn yanjú méjèèjì wọn Sahih Bukhari ni àdísì yẹn wà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fi ń ṣe rẹ́fúrẹ́nsì wọn Aisha ní aya kan ò torí bàbá àwọn àtòun àti fámílì àwọn sọ̀kalẹ̀ rí ìwọ sì ní aya pé Abubakar àtànábì ń bẹ nínú kòtò ni aya àwọn torí Abubakar lọ́lọ́run fi sọ̀kalẹ̀ pé ìrìhùn máa fìlgáàdì ẹlẹ́ẹ̀kejì àwọn onímọ̀ jáàmà wípé ọjọ́ tànábì kúò ní Mákà tí ń lọ Mádínà àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ní Asma'u ọmọ Abubakar wọ́n lóhun ní lọ lè gbóúnjẹ fún Ànábì àti bàbá rẹ̀ nínú kòtò láàrin ọjọ́ mẹ́ta àwọn mímọ̀ ní àìrọ́ ní àsìkò ní Asma'u ń bẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ ní Abasha ni Asma'u wà pẹ̀lú ọkọ rẹ̀ ẹni tí wọ́n ń bẹ ní Abasha bó ní ó ṣe tún wá gbóúnjẹ fẹ́ni tí ń bẹ Mákà ní gáàrù Sáúrì láti Ethiopia lọ́hun so àwọn àfáà ní kò sí ń tọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n tó bá jẹ́ pé lóòótọ́ Asma'u nílé gbóúnjẹ fún wọn ní kòtò àwọn kèfèrí tí wọ́n wá wọn kí wọ́n ti rí wọn mú torí wọ́n máa tírèsì rẹ̀ pé ọ̀dàpọ̀ máa rẹ̀ ń gbóúnjẹ lọ báwọn mímọ̀ ṣe àmọ́ gbogbo tí ń wí kò débẹ̀ etí ibi òjòkó sínú àlò òjòkó gbárabalẹ̀ olówó kéwú ó tún á dùn mí lẹ́nu kéwú mẹ́ríkàsì náà ó yìí tó ń bà wá lójú jẹ́ àwọn yẹn wá gbé tí ọ̀hún kálukú wá ń hó èmi ọ̀ma káàyàn máa hó lérí àìmọ̀kan bẹ́yàn bá já fún ní mímọ̀ orin kìí ṣe rú bàbá Mudiru ni ó sọ̀rọ̀ lọ́kàn àwọn àmú yàrá lọ́kàn àwọn ẹ̀yẹn wíwùn irọ́ ni kí ni wọ́n fi wọ́n tó fi jẹ́rọ́ ìmọ̀dá tó fi wọ́n